jẹ́ àtúnjọ máa kéré wa kú rọ̀lẹ́ ìyẹn ní kòmítẹ́ lọ́kọ̀ láti máa gbọ́ ètò yín ètò wa lórí ọ̀dọ̀ ni pẹ̀lú Farouk lẹ́kọ̀ọ́ iná oṣù ọ̀làlẹ́ Ọ̀ṣun Sport. òòyà àtúntìdé nírọ̀lẹ́ tòní ọlọ́wọ́ bá lẹ́kẹ́ọ́lá èyí tó ṣọ́ wa lọ lánàá tó tún wá dá wa padà nírọ̀lẹ́ ọjọ́ tòní òun lágbẹ̀yìn fún lápá abẹ́yẹn. òye ẹ lọ sọ lọ́jà ẹ lọ sọ ní sítórì àní mo ní ká ẹ jù sáyẹ́jì lápá abẹ yẹn ẹ tí mo pọ́sipọ́sì ti dé nírọ̀lẹ́ tòní àlámà já ilẹ̀ wìtì bí àpò ẹ̀wà àlámà rẹ̀ ilẹ̀ wìtì bí àpò ìyèrè nìyẹn rí i pé kóníkálùkù máa fetí kó tiẹ̀ lóníkàngbẹ́. òye lọ sọ fálára ẹ sọ fájèrò ẹ sọ fọrọgùn lèlà èyí pa títí kókè ní ọdún rọlẹ tòní káfíńtà mọ jára wa bẹta òkú tí ẹni mo ṣe máa ń ṣe wípé láti NNL NPFL àwa takọsọ fáínálì àmọ́ lọ sílẹ̀ òkèrè nìyẹn Ìbàdàn rédíò náà ń pè bí alógún òkú ayélujára peter àwàísẹ Ìbàdàn rédíò náà ń pè bí òyẹsàdé mo pẹ bọ́rà pa láti NNL àti NPFL táwa máa lọ sílẹ̀ òkèrè fáínálì. ṣé ẹ mọ̀ wípé bàálù jet cup tọdún 2026 ṣé ẹ mọ̀ pé ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lásìkò tá a wà yìí ẹ̀ẹ́dẹ́gẹ́ mọ̀ wípé Inter Lagos àwọn àti Smart City àmì òdòdó òun náà parí sí lápá abẹ̀yẹn wípé ikọ̀ bọ́ọ̀lù Remo Stars àwọn àti Enugu àwọn àti Rangers International àmì ayò kan sódò òun ni Rangers International òun ni Remo Stars òun ló fi bójú Rangers International jẹ́ lápá abẹ̀yẹn. ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ tòní òun ni Rivers United àwọn àti Sporting Lagos wàá máa bára wọn lọ́kìtì gbìlápá abẹ́yẹn náà. mọ̀ pé láyẹjọ́ tànà òun là ń jára wa bẹ́tà ní parákùnrin tó pọ́ngbà tó wà ní pre-season tournament tó ti ń ṣe training lọ́wọ́ ṣé mọ̀ parákùnrin yẹn lánàá àjára wa bẹ́tà bí parákùnrin fò ṣánlẹ̀ ó dẹ̀ ṣe kí nìyẹn ó kọ́kọ́ collapse ó tó àdìpọ̀ padà kú lápá abẹ yẹn àmọ́sọ̀rọ̀ padà ń jára yẹn kágbé àgbà ńlá yé bí parákùnrin yóò tí kú àmọ́ nígbà tó padà tẹ̀wá lọ́wọ́ gangan náà nìyẹn látinú kan tó ti ń gbá bọ́ọ̀lù wọ́n sọ pé Uzo wọ́n ní pé Chinedu Uzo wọ́n lárákùnrin yìí wọ́n ló ti kú finally wọ́n ní pé kò ṣe pé wà láyé rárá mọ́ pé kò sí láyé bí pé gbogbo ẹ̀yin bloggers èyí tẹ̀ ń gbégbékúgbé ń gbòòrò ayé wọ́n ní kẹ́ lọ jáwọ́ lápọ̀ tí yọ̀kẹ́lẹ́ gbómi láka náà bí pé Uzo ó ti gbọ̀n lákejì lápá abẹ́yẹn. ikọ̀ Bàrúwá FC wọ́n ti yọwọ́ kò nínú kíni ẹ̀ nínú Gusau nìyẹn èyí tó jẹ́ match tó máa ń gbá fún pre-season ṣé ẹ mọ̀ pé ikọ̀ Bàrúwá FC wọ́n ń dúró léńtéléńté wọ́n ní báwọn ṣe wà yìí àwọn fẹ́ máa gbá match lójoojúmọ́ ń tà wọ́n ni wọ́n láwọn fẹ́ máa gbá máàcì lójoojúmọ́ àmọ́ lẹ́gbà tó padà dípò àtọ́fà lọ́tọ́ fàbọ̀ ọ̀rọ̀ padà bẹ́yìn ọ̀ tó fi wá di wípé wọ́n ti yọwọ́ wọ́n dẹ̀ ti declare láti máa gbá bọ́ọ̀lù lójoojúmọ́ wáyé tẹ́yìn tó fi gbá bọ́ọ̀lù lójoojúmọ́ yẹn pàgọ́ player ni wọ́n láwọn fẹ́ gbá bọ́ọ̀lù lójoojúmọ́ eléyìí di mọ̀ ó dẹ̀ jẹ́ ìlàtẹnu ẹni tó jẹ́ general coordinator fún Gusau nìyẹn fún competition tó ń gbá nìyẹn nílùú Katsina. wọ́n ti yọwọ́ kílà ń kó wọn kó nínú tọ́námẹ́ǹtì tọdún 2026 yìí wọ́n ti yọwọ́ kílà ń kó wọn kó ń bẹ̀. Kàbírù Tìjání agbábọ́ọ̀lù nínú kọ́bọ́ọ̀lù 3SC òun náà ti kó kángára rẹ̀ òun ti lọ sínú kọ́wọ́ nìyẹn òun ti lọ sínú kọ́ Ranger Bees ọ̀nà free agent ló lọ bẹ̀ òun ti lọ sínú kọ́ yìí ọ̀nà free agent lárákùnrin ló ti lọ bẹ̀ ṣé ẹ mọ̀ pé ṣe mọ̀ kọ́wọ́ bíbí ìlú Kaduna ni ẹ ló ń gbà lọ́wọ́ àárín gbogbo mífìdà lọ́wọ́ àárín gbogbo ló ti ń gbà òun ti sign 2 years contract pẹ̀lú Rangers Bees lọ́wọ́lọ́wọ́ yìí tó dẹ̀ jẹ́ pé 2 years contract ló máa lò pẹ̀lú wọn on a free agent ẹ àpadà mọ́wọ́ ìyà tó máa gbà ẹ àmọ́ ìtàn mọ̀ sọ fún lápá abẹ yẹn. jẹ́ sẹ́dúnmọ̀ fìyẹn pápápá kà á mọ́ lọ sílẹ̀ òkèrè fáínálì àròjọ musolókun ṣé wọ́n mọ̀ wípé tó bá ti dọjọ́ Tuesday ẹni ti Carabao Cup nìyẹn tó bá ti dọjọ́ Tuesday 25 August òun ni Nottingham Forest àwọn àti Leeds United wọ́n á máa kojú ara wọn gangan náà nìyẹn ní dédé aago 8 ìrọ̀lẹ́ wọ́n á jọ máa kojú ara wọn ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé
Preston North End àwọn àti Everton tó bá ti di August 26 nìyẹn lọ́jọ́ Wednesday ní dédé aago 7 alẹ́ òun làwọn yẹn náà máa kojú àwọn lápá abẹ yẹn wọ́n á jọ máa lọ́kìtì gbé wọ́n jọ máa fàmúra wọn lọ́wọ́ bó ṣe máa tóra wọn gan-an nìyẹn ẹ̀ẹ́dẹ́gbẹ́ pápá pàmò ẹ̀mọ́ wọnú kábọ̀ọ̀lù Monaco níbi tó ti jẹ́ wípé wọ́n ti ń gbégbèsè akọ̀ láti terminate kọ́ńtrátì Paul Pogba ṣe é mọ̀ pé Paul Pogba àti jára bẹ́tà wípé ó tún ti gbé injury tó lákìtì pẹ̀ ṣe é mọ̀ pé nǹkan àkọ́kọ́ gangan náà nìyẹn tó kọ́kọ́ ba kàríà Paul Pogba jẹ́ ó dé láìpẹ́ kọ́ ẹ̀ ṣe pé ó lẹ́ẹ̀kọ́ mọ́ gbé injury òun àti injury pàrípàṣù ni wọn òun àti injury wọ́n jọ wà ní wèé fira wọn lẹ̀ so injury tó tún wá gbé yẹn èyí lè jẹ́ kí bọ́ọ̀lù AS Monaco ó jẹ́ kó máa gbáradì bí ké bó ṣe wáyé jàre àwọn tí ń plan yẹn àwọn tí ń gbáradì láti terminate Paul Pogba láti terminate contract ẹ̀ nìyẹn lẹ́yìn tó ti gbé injury mi ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà September 1st ọdún 2026 yìí òun ló yẹ kí contract yẹn terminate àmọ́ pẹ̀lú injury tó tún ní báyìí ó dà pé fẹ́ tètè yá gangan náà nù ṣe mọ̀ pé Paul Pogba tí wọ́n bá ti terminate contract tuntun tó fẹ́ níyì òun láwádìí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá new club tàbí lọ gbá bọ́ọ̀lù àmọ́ báyìí ọwọ́ Paul Pogba ló kù sí kó tètè dárayá tó bá tètè dárayá ó possible kó tètè rí bọ́ọ̀lù tó máa gbé kó tó di pé sọ́mà tẹnubodò. èèkó agbábọ́ọ̀lù Aston Villa wọ́n mọ̀ ti fọ̀rọ̀ léde wọ́n lè tún ti ń bá ikọ̀wé sọ̀rọ̀ nìyẹn èèkó agbábọ́ọ̀lù Atletico Club wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ láti gbé Matteo Rugri láti gbé wọ́n sínú kọ́ wọn nìyẹn láti gbé wá owó gbogbo ọ̀tọ́dẹ̀ jọ ń sọ owó dàpọ̀rọ̀ ètí ẹ̀mọ́ fẹnu jóná ẹ̀wọ̀n tí ẹ̀mọ́ fẹnu désìbì kan ọ̀rọ̀ wọn ti ń fẹnu wọ̀ papọ̀ tó jẹ́ wípé arákùnrin yìí wọ́n fẹ́ gbé pẹ̀lú 25 million euro deal náà fẹ́ fi gbárakùnrin yìí wọ́n nù kẹgbẹ́ bọ́ọ̀lù Aston Villa. arákùnrin yìí ṣe é mọ̀ pọ́nrọ́ ọmọ orílẹ̀-èdè Italy ni òun náà ti ṣetán láti padà wá sínú bọ́ọ̀lù Aston Villa òun ṣe láti wá gangan náà nìyẹn tá a bá fi lọ́sẹ̀ tó ń bọ̀ àwa ṣe medical àádé sign contract pẹ̀lú bọ́ọ̀lù Aston Villa tá a bá fi lọ́sẹ̀ tó ń bọ̀ àwa ṣe medical. agbábọ́ọ̀lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ìwà bọ́ọ̀lù Arsenal mò ń sọ nípa Alexis Sanchez arákùnrin yìí òun náà ṣetán padà láti lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà nínú kọ MLS ṣe é mà pamọ́ orílẹ̀-èdè Chile ni Chile gangan ló ti wà àmọ́ bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. inú nǹkan agbábọ́ọ̀lù MLS ibẹ̀ ló ń gbà lọ báyìí ọ̀nà free agent ṣe é mọ̀ pé 37 years old ní bàbá ẹ̀ báyìí òun náà ti dàgbà àgbàlagbà ti kùn náà ọ̀nà free agent òun ló ń gbà lọ MLS lápá abẹ yẹn èyí kọ́ agbábọ́ọ̀lù Chelsea àwọn náà ti gbọ́ ọmọ agbábọ́ọ̀lù Rio Vallecano yẹn wọ́n ti gbé àgbẹ̀wò ẹ̀gbẹ́ mò ń sọ nípa Pep Chevara wọ́n ti gbé ọ̀nà 5 years deal nìyẹn tó dẹ̀ jẹ́ pé gbowó tán fi gbé pátápátá ó jẹ́ 16.3 million euros. ó dẹ̀ jẹ́ pé gbogbo owó tó fi gbé pátápátá ó jẹ́ 16.3 million euros pẹ̀lú gbogbo additional kó ń bẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona àwọn náà tún ti fẹ́ ṣe tuntun báyìí wọ́n tún ti gbówó rọ̀gbùrọ̀gbù nìyẹn wọ́n tún ti gbówó tó yá mìíràn wọ́n ti gbé 60 million euro bid wọ́n ti gbé lọ́bọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City fún Rodri nìyẹn wọ́n tún ti gbówó rọ̀gbùrọ̀gbù yìí àwa tí ìmọ̀ báyìí àmọ́ ikọ̀ Manchester City bá a ṣe ń wò wọ́n bọ́jà ṣe ń sọ̀rọ̀ wọ́n jẹ́ ó di mímọ̀ wípé Rodri tẹ́ wò yìí 80 million euro la máa tà jálẹ̀jálẹ̀ wọ́n ní kò ní dín kò jẹ̀tù ní jálẹ̀tì wọ́n ní tẹ́ ẹ̀ bá ti ní 80 million euro ó yẹ ẹdówó yín padà sínú kábọ̀ọ̀lù Barcelona ṣé dandan ní kẹ́ ẹ gbé Rodri ni tẹ́ ẹ bá gbé Rodri ẹ gbọ́dọ̀ lọ gbé lómi wọ́n wá ń jẹ́ òdì wíwọ̀n pé tẹ́ ẹ bá ti ní 80 million euros àwọn ò lè gbélẹ̀ àwọn ò lè gbárakùnrin gangan lè lápá abẹ́yẹn ó yẹ Ìbàdàn rédíò náà pé bí alógún òkú wáyé lápá abíta wà ẹsẹ̀.
Cristiano Santos Savero Ronaldo òun àti Georgina Rodriguez wọ́n ti so wọ́n papọ̀ láyàjọ́ ọjọ́ tòní wọ́n ti so àwọn méjèèjì papọ̀ tó dẹ̀ ti pàpà padà márì lápá abẹ yẹn bàbá padà di married man ṣe é mọ̀ pé lọ́dún 2016 kásáré jára wa tọ́ bẹ́tàbẹ́tà ṣe é mọ̀ pé lọ́dún 2016 òun ní Ronaldo òun àti Georgina òun náà pàdé ara wọn gangan náà nìyẹn nígbà tí Ronaldo tó wà ní 31 years tó jẹ́ pé Georgina ọmọ 22 years nìyẹn lọ́dún 2026 báyìí ṣe é mọ̀ pọ́dún mẹ́wàá síwájú ní àbọ̀dún mẹ́wàá sẹ́yìn la máa pè é òun ní pé Cristiano Santos Savero Ronaldo báyìí òun ti di 41 years tó jẹ́ pé Georgina òun dẹ̀ ti di 32 years happy married life lápá abẹ́yẹn. èèkó agbábọ́ọ̀lù Florentina àwọn náà wọ́n ti fẹ́ nu ọ̀rọ̀ jóná síbì kan pẹ̀lú agbábọ́ọ̀lù wo nìyẹn láti gbé ta nìyẹn láti gbé Matteo Pellegrino láti gbé nìyẹn ṣe é mọ̀ pàgbọ́wọ́ iwájú arákùnrin yìí àyájọ́ àná gangan òun náà dọ̀rọ̀ náà lẹ̀ láti gbé wọ́n ti ń ká bọ́ọ̀lù Parma náà ti fẹ́ gbárakùnrin wá sí ń ká bọ́ọ̀lù Florentina náà fẹ́ gbé wábẹ̀ tó jẹ́ pé gbogbo owó tó fẹ́ fi gbárakùnrin pápátá òun jẹ́ 20 million euro deal ṣe é mọ̀ pàmò orílẹ̀-èdè Argentina ni òun ní ta nìyẹn òun ní Matteo mọ̀ pàmò orílẹ̀-èdè Argentina lápá abẹ yẹn ẹ̀jẹ̀ lálẹ́ mọ̀ tẹ̀síwájú lọ́wọ́ kan báyẹn inú kọ́kọ́ bọ́ọ̀lù Manchester City Manchester gbẹ̀gbẹ̀gbẹ̀ ibẹ̀ ni mo ti sáré balẹ̀ báyìí níbi tó ti jẹ́ pé wọ́n ti ṣe kínú Gerard Morulli wọ́n ti bọwọ́ lùwé àdéhùn papọ̀ pẹ̀lú bọ́ọ̀lù Manchester City nìyẹn pẹ̀lú àdéhùn ọlọ́dún méjì owó tó ti bọwọ́ lù papọ̀ lápá abẹ yẹn wọ́n dẹ̀ ti sí ilẹ̀ bí ìyẹn ti wà sí i. inú pẹpẹ bọ́ọ̀lù Lazio ibẹ̀ ni mo sáré balẹ̀ báyìí níbi tó ti jọ sọ̀rọ̀ yé pọ̀ pẹ̀lú kábọ́ọ̀lù Inter Milan yẹn láti gbé David Fantasy pẹ̀lú 1 million euro deal tó jẹ́ pé ó dé padà ní buying clause tó jẹ́ pé release clause yẹn ó jẹ́ 40 million euro deal ó sáré padà gbé tán yányán nìyẹn tó bá jẹ́ kó bá padà wọ́n láti gbárakùnrin yìí láti gbé David láti gbé gangan nìyẹn wọ́n ní 40 million euro ó ní release clause arákùnrin yìí. Romelu Lukaku ó ti undergo ó dẹ̀ tún ti ṣe tó báyìí ká sọ pé ó ti wà ń bẹ̀ gangan náà nìyẹn ó ti lọ ń ṣe medical pẹ̀lú kábọ̀ọ̀lù Fenerbahce ṣe mà pé lọ́jọ́ Tuesday àyájọ́ ọjọ́ tòní gangan náà nìyẹn òun ló balẹ̀ sórílẹ̀-èdè Turkey nìyẹn nínú kábọ̀ọ̀lù Fenerbahce láti ṣe kínú láti ṣe medical àyájọ́ ọjọ́ tòní ṣe mà pé kábọ̀ọ̀lù Napoli àwọn tí wọ́n máa tẹ́wọ́ gba 6 million euro pẹ̀lú tó bá jẹ́ kí wọ́n ṣe dáadáa sí i wọ́n á tún fi 2 tàbí 3 million euros wọ́n á tún fi kún lápá abẹ yẹn tó bá ṣe dáadáa sí nìyẹn ṣe wá mọ̀ pé ọmọ orílẹ̀-èdè Belgium yìí Romelu Lukaku ó máa gbà tó owó tó 10 million euros òun lá máa gbà tó bá di pé sábà bẹ̀rẹ̀ tó bá ṣe dáadáa sí náà nìyẹn tó bá ṣe mi àwọn sí tí ìbá ṣe pọ́n yìí káàkiri orí fíìdì Lionel Andres Messi ó tún ti gbọ̀rọ̀ tuntun nìyẹn látẹnu Ronaldo jẹ́ di mímọ̀ yìí pé what a great loss pé kí Lionel Andres Messi ó ní kó má fara ya jùjùjù yìí pé bó ṣe wà yẹn bàbá kú táwọn lọ́ọ́ fi ṣe ẹ̀bà fún Messi ṣé wà lọ́ọ́ ṣe ẹ̀bà fún Messi ni àbọ̀bọ̀ yára sí wàhálà ẹ̀jẹ̀ lè mọ̀ tẹ̀síwájú Lionel Andres Messi náà tí wọ́n fọ̀rọ̀ léde òun ní bóun ṣe wà yìí òun ní dádì yìí pé kóun gba World Cup kan lẹ́ẹ̀kan sí i ó sọ pé wo òun kò òun gba World Cup lẹ́ẹ̀kan sí i àmọ́ bó ṣe wá ṣẹlẹ̀ yẹn tó padà dé pé òun padà dé World Cup náà gbà ó ló dùn òun jọjọ gangan náà nìyẹn ó dẹ̀ pé lóní Andres Messi á padà ya tàtú yẹn ṣẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ tó bá ṣe yá ó ló dùn òun ní pé òun ò rí kọ́ọ̀pù yẹn gbà sí i. nínú pẹgbẹ́ bọ́ọ̀lù Inter Milan ibẹ̀ náà ni mo tún ti sáré balẹ̀ báyìí níbi tí Dick Spence láti nùkà bọ́ọ̀lù Tottenham Hotspur tó jẹ́ pé wọ́n ti fọ̀rọ̀ léde wọ́n dẹ̀ ti fẹ́ nu ọ̀rọ̀ jóná síbì kan dandan náà nìyẹn wọ́n ti fẹ́ nu ọ̀rọ̀ jóná síbì kan ṣe é mọ̀ pọ́nmọ́ orílẹ̀-èdè England òun lárákùnrin yìí wọ́n fẹ́ gbé láti nùkà bọ́ọ̀lù Tottenham Hotspur pẹ̀lú 31.5 million euro náà fẹ́ gbé tó dẹ̀ jẹ́ pé mẹ́ríkà máa tẹ̀lé gangan náà nìyẹn tá a balẹ̀ sórílẹ̀-èdè Italy láìpẹ́ láì jọjọ rárá tá a balẹ̀ sórílẹ̀-èdè Italy nìyẹn sáré tẹ̀síwájú pápá inú kọ́gbá bọ́ọ̀lù Madrid ibẹ̀ ni mo sáré balẹ̀ báyìí níbi tí Jose Mourinho òun jẹ́ ó di mímọ̀ òun ní gbogbo ń ṣe wà yìí má láyéláyé fi rẹ́ẹ̀sì lòun òun sọ pé ẹni tó bá ti wíìkì ẹni tí ò ní ẹjọ́ òun lẹ̀ ní charisma tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ò mọ tó ń ṣe òun ló mọ̀ ń gba leave tó kó fẹ́ lọ ṣe 1 year vacation òun ní bóun ṣe wà yìí kí ló kó òun pẹ̀lú vacation kẹ̀ òun sọ pé àwọn ọkùnrin kan wà báwọn obìnrin kan wà èyí tó jẹ́ pé
tọ́n bá ti ṣiṣẹ́ ọdún kan wàhálà wọn fẹ́ gba 1 year vacation òun ní ẹ má fi lọ̀ mí rárá òun ní wọ́n pọ̀ òun wíìkì tàbí òun rán lápá rọ lẹ́sẹ̀ òun ní bóun ṣe wà yìí òun ṣe máa ṣe dáadáa òun ò ní láti rẹ́ẹ̀sì òun ní tóun bá kú òun ní tóun bá kú òun lọ́mọ rẹ́ẹ̀sì pẹ̀ládùn ewu lórí bàbá pẹ̀ládùn ewu lórí tí wọ́n rẹ́ẹ̀sì náà sáà mọ̀ ṣàwójọ Romelu Lavia ṣe mọ̀ pé ó ti balẹ̀ sínú gbábọ́ bọ́ọ̀lù Chelsea láàgbà tó dẹ̀ ti balẹ̀ síbẹ̀ látìgbà tó ti balẹ̀ síbẹ̀ láyọ̀ tó ti balẹ̀ sínú kábọ̀lù Chelsea tá à ń sọ nípa rẹ̀ yìí ó wà lára àwọn key players kọ̀ọ̀kan tí Xabi Alonso tó ń lò dáadáa gangan náà nìyẹn ṣé ẹ mọ̀ ìgbẹ́ngbà tó play against AC Milan òun ni first match tó máa gbọ́dọ̀ tó máa gbá 90 minutes nínú kábọ̀lù Chelsea. ṣé ẹ mọ̀ pọ́dún 2023 òun ni Romelu Lavia jọ̀lẹ̀ lábọ̀lù Chelsea láti ìgbà náà kò tí ẹ bá gbá 90 minutes yìí láíláí first time rèé tá a kọ́kọ́ gbá 90 minutes látọdún 2023 èyí túmọ̀ sí pé Romelu Lavia ó lẹ́ẹ̀ka arákùnrin jọjọ ó fọ́ fún ó ṣẹlẹ̀ lápá abẹ́yẹn ó yẹ láì lọ ṣẹ́ mímú náà tá a bá ti wá dé padà látọjú ọjà á tún wọ́n máa fúnra wa bẹ́tàbẹ́tà Ìbàdàn rédíò náà pé bí àlógún kó wa ríṣẹ́ ó yá lọ ṣẹ́ mímú náà ó dàbọ̀ à ń padà bọ̀ láìpẹ́. òbí àti alágbàtọ́ tó ń wá ọ̀nà àbáyọ fún ọmọ wọn láti wọ ilé ẹ̀kọ́ gíga àbí ìwọ ọmọ ilé ìwé tó ti ṣe ìdánwò tó ń gbìyànjú láti wọ yunifásitì mádàmú jìnnà torí pé ilé ẹ̀kọ́ yunifásitì Àtìbà Ọ̀yọ́ ti kóríire dé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ kan tí yóò máa wáyé ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 13th August 2026 ní ọba kíbìyí Model College ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá Ìbàdàn níbi tí a ti máa láǹfààní láti fojú ìlú pẹ̀lú àwọn olùdarí Àtìbà University Ọ̀yọ́ títí lórí VC tí wọ́n ti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀nà àtọ̀ láti ṣe postgraduate and undergraduate program application support and document verification career and academic counseling fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 08033965671 tàbí 08068479555 àlá rẹ láti wọ ilé ẹ̀kọ́ gíga ti di ìrọ̀rùn tàbí ṣàṣà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ìgbaniwọlé Àtìbà University ọ̀hún University. University. Great opportunities here. Àtìbà University Ọ̀yọ́, a one-day admission education outreach coming up 13th August 2026 at Ọba Akínbíyì Model College Ọ̀rẹ́méjì Mọ́kọ́lá Ìbàdàn. Come meet one-on-one with admission team, school registrar and the VC for career and academic counseling on spot admission guidance, information on undergraduate and postgraduate programs, application support and document verification. Don't miss this one-time opportunity. 13th August 2026, Ọba Akínbíyì Model College Ọ̀rẹ́méjì Ìbàdàn. For more enquiries, call 0806-847-9555 or 0803-396-5671. Visit atibauniversity.edu.ng. Atiba University, empowering mind, transforming future. University Radio. Keep listening to Ibadan 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 Radio. Radio. Ogun Kowari. Ibadan Radio. òòyà ti dé padà láti ibi táyé sáyé lọ polówó ọjà òòyà sáyé dé padà kátàrí máa jẹ́rọ wa bẹ́tàbẹ́tà lókù báyìí ẹ̀jẹ̀ ládé wọnú transfer window yẹn lọ lọ́wọ́ kan.
ìwọ tó bá ti commit suicide wàhálà ìtàláì ó rò pé bí Ìbàdàn rédíò ó rò pé bóyá dá sí ni ìwọ commit suicide ìwọ kọ́ ti ọ̀kọ́ commit suicide náà wàhálà ìtàláì ó dídí báàgì kan ó dídí báàgì ẹ̀wà kan orídìí báàgì ẹ̀wà màgí òróró epo láàgbé ilé àtẹ̀kọ́ wọ́n kàn rí ìsọ̀nsọ̀ rẹ̀. ẹ̀dá lè máa tẹ̀síwájú báyìí jà yín lọ́wọ́ kan ẹ̀dá lè tẹ̀síwájú mọ̀ pápápá nínú pápá bọ́ọ̀lù bọ́ọ̀lì ibẹ̀ ni mo ti balẹ̀ báyìí. ikọ̀ agbábọ́ọ̀lù bọ́ọ̀lì wọ́n ti ṣetán láti gbé ta nìyẹn láti gbé Max Anelli láti gbé nìyẹn láti ní agbábọ́ọ̀lù Manchester City ibẹ̀ náà ti fẹ́ gbárakùnrin yìí wọ́n dẹ̀ ti parí díìlì on a straight loan deal kò dẹ̀ tún sí buy clause níbẹ̀ kò sí pé tó bá parí lónìí wípé bí a máa rà padà èyí pé bí a pé wọ́n máa rà èyí pé tó bá padà yẹ tó bá di June 2027 lọ́dún tó ń bọ̀ wọ́n á lá padà á padà tún ní agbábọ́ọ̀lù Manchester City àbòsí yóò finish nínú studio yìí. ikọ̀ agbábọ́ọ̀lù RC Strasbourg ikọ̀ agbábọ́ọ̀lù yẹn wọ́n ti ṣetán láti gbárakùnrin yìí láti inú agbábọ́ọ̀lù Paris Saint-Germain òun ni wọ́n ti fẹ́ gbé mò ń sọ nípa Emel Malonga wọ́n fẹ́ gbé láti inú agbábọ́ọ̀lù Paris Saint-Germain ibẹ̀ náà ti fẹ́ gbé. ṣé ẹ mọ̀ pé ọdún márùn-ún gbáko tẹ́lẹ̀ oníkábọ̀lù Manchester City olóòlù fi gbárakùnrin yìí àmódìpó ti wó sápá kan ó ti wó síbì kan lẹ́gbẹ̀ẹ́ báyìí ó ti wó lápá abẹ̀ yẹn jáde mọ́ tẹ̀ síwájú ìkábọ̀lù RS Strasbourg ibẹ̀ ló ti pàdé lọ́mọ ló dáwọ́là nínú kọgbá bọ́ọ̀lù wo mo tún sáré balẹ̀ sí yìí ibẹ̀ ní Fẹ̀jìnà ojú di mímọ̀ òun làwọn wà hungry fún trophy òun ní báwọn ṣe wà yìí kìí ṣe trophy kìíní o kìí ṣe lága o trophy gangan náà nìyẹn ìwọ máa gbé trophy wọn sílẹ̀ òun làwọn ti wà hungry fún trophy ẹ̀ka dé mọ̀ tẹ̀síwájú pápápá. Arne Slot òun jẹ́ ó di mímọ̀ òun ní bóun ṣe wà yìí ipò wù òun kóun gba iṣẹ́ club ju kóun gba iṣẹ́ national lọ ipò tóun bá gba iṣẹ́ nation ipò tóun bá gba iṣẹ́ orílẹ̀-èdè kan ó sọ pé ṣe é mọ̀ pé táwọn bá ní tọ́námẹ́ǹtì kò possible káwọn lọ training òun ní pé tóun bá gba iṣẹ́ club òun ní pé club training yẹn òun á máa ráwọn players òun lójoojúmọ́ èlé ń di mímọ̀ látẹnu Arne Slot òun ní bóun ṣe wà yìí kò tiẹ̀ dùn bóun rárá ipò òun fẹ́ gbaṣẹ́ wò ipò òun máa gbaṣẹ́ wọn ìgbẹ́ bọ̀ tó bá jẹ́ pé sport club ni tó bá jẹ́ pé ti club òun ní wípé tó bá jẹ́ pé ti club ni òun á gbaṣẹ́ ti club ìgbẹ́ bọ̀ tèwò bọ̀ títí pé kò ń wá ọmọ coach national team kan tó jẹ́ pé tí ìbá sí competition wọn àti ẹ̀ ní training. bàádọ́ àwọn ìwọ̀n fọwọ́ kàn kankan nu studio yìí ògógóró ti wà nù táwọn ẹ̀ mú wọ́n bá fọwọ́ kàn kankan nu studio yìí. nínú gbogbo bọ́ọ̀lù Juventus ibẹ̀ ni mo ti sáré balẹ̀ pàápàá yìí òun ló ń wò light yìí ọlọ́run tó mọ́ràn mọ́ tẹ́ miss mọ́ ọlọ́run kò dáa alájà tó mú un. nínú gbogbo bọ́ọ̀lù Juventus ibẹ̀ ni mo ti sáré balẹ̀ báyìí jàre níbi tó jẹ́ pé wọ́n ti jọ sọ̀rọ̀ papọ̀ wọ́n ń dẹ̀ ti fẹ́ nọ̀rọ̀ jóná síbì kan láti gbé ta nìyẹn láti gbé John Lucami nù wọ́n ti ń bá sọ̀rọ̀ tó bá dẹ̀ padà yá láti inú káwọ́ ìlú náà ti fẹ́ gbé láti ká bọ́ọ̀lù Bologna tó bá padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á padà jẹ́ kẹ́ ẹ mọ̀ lápá abẹ yẹn. èèkó agbábọ́ọ̀lù AS Roma àwọn àti Porto wọ́n ti ń fẹnu ọ̀rọ̀ jóná síbì kan wọ́n dẹ̀ ti ń bára wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ náà ààbò tó bá padà jẹ́sẹ̀ máa padà máa mọ̀ wọ́n ti ń bára wọn sọ̀rọ̀ lápá abẹ yẹn wípé export wípé Porto jọ ń torí Ọlọ́run àwọn fẹ́ gbé Rodrigo Mora níbi tí díìlì náà wá ń dé báyìí díìlì yẹn ó ti ń dẹnu kùnkùndùn díìlì yẹn ti ń dẹ́kun òkùndùn díìlì ọ̀hún tó bá padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ á padà jẹ́ mọ́ ní gbogbo ìgboro ayé inú pẹpẹ bọ́ọ̀lù owó tó sáré balẹ̀ Inter ṣe mọ̀ kí mo sọ fún ayé tẹ́lẹ̀ wí pé wọ́n fẹ́ gbé ta nù
èèkọ́ agbábọ́ọ̀lù Inter àwọn fẹ́ gbé Curtis Jones wọ́n fẹ́ gbé láti inú agbábọ́ọ̀lù Liverpool tó náà ti fẹ́ gbárakùnrin yìí ṣe é mọ̀ pé láti inú oṣù May òun ló ti wà lọ́kàn wọn láti gbárakùnrin yẹn láti inú May òun ló ti wà lọ́kàn wọn láti gbé pẹ̀lú €35 million fee ní wọ́n fẹ́ fi gbárakùnrin wọnú agbábọ́ọ̀lù wọn. àmọ́ kò tí ì wá sí green light báyìí wí kó bóyá ó sì máa padà gbá new bid yẹn ó dìgbà tí David Fratesi lẹ́yìn ìgbà tó bá kó olùgbà bọ́ọ̀lù wọn òun ni wọ́n á di wípé náà máa tún wá continue láti fẹ́ gbárakùnrin yẹn tó bá padà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ inú mi máa dùn inú àwọn agbábọ́ọ̀lù inú agbábọ́ọ̀lù Inter Milan inú tí wọ́n gán dùn àmọ́ kó tó di gbé window kó tó di gbé runs out àá máa padà mọ̀ bí àwọn máa padà bí àbí wọn nígbè. àdó ẹjẹ́ láyé lọ ṣẹ́ mi mú ná tá a bá dé padà a tún wá sáré jẹun àbẹ́tà. Ìbàdàn rédíò. débi bàdé o kò débi bà wá o kò débi bà wá o kò débi bàdé o orin àtàlù tó tẹ̀sí retí ti pẹ́ o kò débi bàdé o. o kò débi bàdé o kò débi bà wá o kò débi bà wá o kò débi bàdé o orin àtàlù tó tẹ̀sí retí ti pẹ́ o kò débi bàdé o. Kò débi bàdé o, kò débi bà wá. Kò débi bà wá o, kò débi bàdé o. Orin àtàlù tó tẹ̀sí retí ti pẹ́, kò débi bà wá. Kò débi bàdé o, kò débi bà wá. Kò débi bà wá o, kò débi bàdé o. Orin àtàlù tó tẹ̀sí retí ti pẹ́, kò débi bà wá. Òpè délé ní màmá ni o. Òpè kọlọ̀lá màmá sọ. Òpè délé ní màmá ni o. Káàsù òpè kọlọ̀lá màmá sọ. Òpè kẹrù ó máa sanra ìwọ̀pá tán bá mi yá o. Tó bá ti ró o sanwó ẹ̀jẹ̀ jẹ́ o bàbá jẹjẹ́ náà ń pè mí o. o kò débi bàdé o kò débi bà wá. O kò débi bà wá o kò débi bàdé. Orin àtàlù tó tẹ̀sí retí ti pẹ́, o kò débi bàdé o. Ìgbà tó dùn yín ò lè tán o, àsìkò tó dùn yín ò lè tán. Ìgbà tó dùn yín ò lè tán o, ìgbà tó dùn yín ò lè tán. O sígbà tí mo wà yìí o, ká má relẹ̀ mọ́ rárá. O sígbà tí mo wà yìí o, kébì má relẹ̀ mọ́ rárá. Olókìní tó pa kò jẹ́ o, gbogbo ara lé amọ̀ sí o. Olókìní tó pa kò jẹ́ gbogbo ara lé amọ̀ sí o. Kọ̀tà mi máa ń lé ọ̀nì o, mo ṣe sáde lójú àná. Kọ̀tà mi máa ń lé ọ̀nì o, mo ṣe sáde lójú àná. Gbogbo ẹ̀yin tẹ́ńpẹ́ tààrà bí o ti bọ́ra o, káwa má rí lẹ̀ mọ́. o kò débi bàdé o kò débi bà wá. o kò débi bà wá o kò débi bàdé o. Orin àtàlù tó Láti ń retí ti pẹ́ o kò débi bàdé o. mo ní kí n kórin wá ọba wọn tèmi láti gbọ́. Mo ní kí n kolúwá ọba wọn tèmi láti jó. Mo ní kí n kórin wá ọba wọn tèmi láti gbọ́. Mo ní kí n kolúwá ọba wọn tèmi láti jó. Mo bá ní kí n bí wọn kó tó di pé mo kò dé. Pé jọ́wọ́ ní kí n wá ọba fún mi lè sí pé o. Èyí ní nísẹ̀yìn ní èyí
gangan ní ìpọ́dọ̀ ọjọ́ mi mọ́. Èmi ni ìsáyìí ni èmi gangan ní ìpọ́dọ̀ ọjọ́ mi mọ́. Wọ́n ní èmi ní ìsáyìí ni èmi gangan ní ìpọ́dọ̀ ọjọ́. Èmi ni ìsáyìí ni èmi gangan ní ìpọ́dọ̀ ọjọ́ mi mọ́. Wọ́n ní kí ẹ máa dájọ́ sí tún gbà fáwọn òun á. Èmi ni ìsáyìí ni èmi gangan ní ìpọ́dọ̀ ọjọ́ mi mọ́. A ò bá gbára káká kọrin wá pàṣẹ láti lọ wá. Àánú Ọlọ́run ló Fẹ́mi Alágbèjọ bá bàbá bá dúrà. A ò bá gbára káká kọrin tí wá pàṣẹ láti lọ wá. àánú Ọlọ́run ló lò. Ìgbà tánú Ọlọ́run wà dèjì ara máa tó dèjì àlọ́ ìgbéga. Wà pẹ̀ka kárí ayé. Táwọn èèyàn ń jẹun níbẹ̀ ò bá sọ. Tán gbòǹgbẹ́ níbẹ̀ ò máa bẹ́. Tán gbàtẹ́kùn níbẹ̀ ò máa. Ibà ságẹ́wà jẹ́ ká ọ̀ṣọ́. Wọ́n ń ṣe dáadáa níbẹ̀ pàṣọ. Ọ̀tá kan fẹ́ wú kí araba náà wí sẹ́bọ̀n rìn òun Ọlọ́run pẹ̀ lókè fún ọ. A ṣe dájọ́ láfàáìkà lọ́dúnkúnlé. Ìgbà tí àánú Ọlọ́run wà dèjì araba wà dèjì àlọ́ èèyàn. Wà pẹ̀ka kárí ayé. À ń gòkè sí kún lè bá a sọ̀rọ̀ o. Inú ń bí wọn wọ́n bí wá ta ló bá wá ṣe o. Tàbí tẹ́gbẹ́ pé àfẹ́rọ́ mú. Ẹni ò mọ̀nà tẹ́gbẹ́ ti la o. Asáré kú ni jọmọ́ mi ò tọrọ. Asáré kú ni ò tọrọ jọmọ́ mi ò. Asáré kú ni ò tọrọ. À ń gòkè sí kún lè bá a sọ̀rọ̀ o. Inú ń bí wọn wọ́n bí wá ta ló bá wá ṣe o. Tàbí tẹ́gbẹ́ pé àfẹ́rọ́ mú. Ẹni ò mọ̀nà tẹ́gbẹ́ ti la o. Asáré kú ni jọmọ́ mi ò tọrọ. Asáré kú ni ò tọrọ jọmọ́ mi ò. Asáré kú ni ò tọrọ. ó yẹ ṣáyé dé pa láti ṣáyé lọ ṣẹ́ mi mú pápápá ẹ jẹ́ dáadé mọ̀ jára wa bẹ́tà lọ síwájú sí. Ọ̀tún yàtọ̀ sósì ní abíyá. inú kọ gbá bọ́ọ̀lù Getafe ibẹ̀ ni mo sáré balẹ̀ báyìí pápápá ṣe é mọ̀ pákókó kúkú ti kó wa ń pa pamọ́ra náà inú kọ gbá bọ́ọ̀lù Getafe ibẹ̀ ni mo sáré balẹ̀ báyìí lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀ sáré mọ̀ tẹ̀ síwájú wípé Enes Unal tó wà nínú kọ gbá bọ́ọ̀lù Bournemouth wọ́n ti fẹ́ gbé wọ́n sínú kọ gbá bọ́ọ̀lù Getafe nìyẹn tó dàjẹ́ wípé kọ́ńtrátì ẹ̀ láìpẹ́ yìí wọ́n máa gba kọ́ńtrátì ẹ̀ wọlé tó dẹ̀ ní sí wàhálà rárá tó jẹ́ pé kọ́ńtrátì àti mẹ́díkà ẹ̀ ó ti wà hàn ní títí tí yóò dẹ̀ ní jẹ́ problem for anybody. nínú kọ agbábọ́ọ̀lù Besiktas ibẹ̀ mo tún sáré balẹ̀ báyìí níbi tí wọ́n ti fẹ́ tọ́bọ̀ wí àdéhùn pátápátá láti gbé ta nìyẹn láti gbé Dusan Vlahovic wọ́n fẹ́ gbé wàásù ká bọ́ọ̀lù Besiktas nìyẹn. láàyè ajọ́jọ́ tòní oníjọ́ Wednesday òun gan ló máa gbé plane pàápàá láti lọ sórílẹ̀-èdè Turkey nílùú Istanbul láti lọ ṣe medical tààdẹ̀ tọwọ́ wí àdéhùn pátápátá lápá abẹ̀yẹn jẹ́ tí mo fa opportunity yẹn ká tí mo fi kí Ronaldo happy married life òòyà oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tí bá ìfẹ́ jẹ́ pátápátá lákì Hotspot ti já abẹ́ta nírọ̀lẹ́ ọjọ́ tòní bí àwọn olùbá mi produce yóò sọ Hotspot ti já abẹ́ta nírọ̀lẹ́ ọjọ́ tòní àníbàdàn rédíò náà ń pè bísẹ̀ ogun kò wáyé lápá abí tá a wà yìí based on UIB the lord of sport tó bá tún dọ̀la tí máa jára wa bẹ́tà lórí ọ̀dọ̀ lẹ́tọ̀ pẹ̀lú pa Farouk lẹ́kọ̀ọ́ yín náà ní oṣù ọ̀làlẹ́ Ọ̀ṣun sport ó dàbọ̀. Ìbàdàn rédíò. Happy New Year,
fún òbí àti alágbàtọ́ tó ń wá ọ̀nà àbáyọ fún ọmọ wọn láti wọ ilé ẹ̀kọ́ gíga àbí ìwọ ọmọ ilé ìwé tó ti ṣe ìdánwò tó ń gbìyànjú láti wọ yunifásitì mádàmú jìnnà torí pé ilé ẹ̀kọ́ yunifásitì Àtìbà Ọ̀yọ́ ti kóríire dé ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́jọ́ kan tí yóò máa wáyé ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2026 13th August 2026 ní ọba kíbìyí Model College ọ̀rẹ́ méjì Mọ́kọ́lá Ìbàdàn níbi tí a ti máa láǹfààní láti fojú rinjú pẹ̀lú àwọn olùdarí Àtìbà University Ọ̀yọ́ títí lórí DC tí wọ́n ti máa dá wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀nà àtọ̀ láti ṣe postgraduate and undergraduate program application support and document verification career and academic counseling fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 08033965671 tàbí 08068479555 àlá rẹ láti wọ ilé ẹ̀kọ́ gíga ti di ìrọ̀rùn tara ṣàṣà máa bọ̀ níbi ìdánilẹ́kọ̀ọ́ ìgbaniwọlé Àtìbà University ọ̀hún àbíyẹ̀. Ìbàdàn great opportunities here. Àtìbà University Ọ̀yọ́ a one-day admission education outreach coming up 13th August 2026 at Ọba Akínbíyì Model College Ọ̀rẹ́méjì Mọ́kọ́lá Ìbàdàn. Come meet one-on-one with admission team, school registrar and the VC for career and academic counseling on sport admission guidance, information on undergraduate and postgraduate programs, application support and document verification. Don't miss this one-time opportunity. 13th August 2026, Ọba Akínbíyì Model College Ọ̀rẹ́méjì Ìbàdàn. For more enquiries, call 0806-847-9555 or 0803-396-5671. Visit atibauniversity.edu.ng. Atiba University, empowering mind, transforming future.